Òfìtò jòkòrò, òfìtò jòkòrò, ẹ̀fọ́ ewúro, òfìtò jòkòrò. Má wò bẹ́ o, má wò bẹ́ o, Ọlọ́run ní ìnà rere sí ni, má wò bẹ́ o. Má wò bẹ́ o, má wò bẹ́ o, Ọlọ́run ní ìnà rere sí ni, má wò bẹ́ o. Àní ẹ má wò bẹ́ o, má wò bẹ́ o, Ọlọ́run ní ìnà rere sí ni, má wò bẹ́ o. Má wò bẹ́ o, má wò bẹ́ o, Ọlọ́run ní ìnà rere sí ni, má wò bẹ́ o. Èmi ìyá aládùn kẹ́dẹ́. Èmi ìyá aládùn kẹ́dẹ́ o, ààbò olóde fẹ́ lójú. Olóde. Ààbò olóde fẹ́ lójú. Ààbò olóde fẹ́ lójú. Ayé yìí sáà ni, Ayé yìí sáà ni, ipò yóò wù kálà láyé. ipò yóò wù ká wà láyé. Sáà là ń lo èèyàn wa. Ìbá àjò lórí ni, Ìbá àjò lórí, ìbá àjò lóṣèlú, ìbá àjò lóṣèlú, ìbá àjò lóṣèré. lóṣèré. Kọjá gbajúmọ̀ èèyàn wa. Ọjọ́ gbajúmọ̀ èèyàn wa. Ọ̀gá ilé iṣẹ́ o. Ọ̀gá alẹ́. Tọ́ba ṣèlú mọ̀ ń ká. Ọba ṣèlú. Ọgbà pé sáà ni. Ọgbà pẹ́sà. Ẹni tó ń lò sáà lọ́wọ́. Ẹni tó ń lò sáà lọ́wọ́. Ẹni ó lò sáà re. Ẹni ó lò sáà rẹ̀. Tọ́lásìkò láyé o. Ọ̀rá sì kò láyé. Ẹlòmíràn ń bọ̀ wá. Ẹlòmíràn ń bọ̀ wá. Táyé ọmọ kíbò sí wọn. Ayé ọmọ kí ibò sí. Ìta bá ṣe. Ìta bá ṣe làbà o. Ìta bá ṣe làbà. Ìta bá ṣe làbà. Ìta bá ṣe làbà. Kò tún gbére mi dé o. Kò tún gbére mi dé. Èmi ìyá aládùn kẹ́dẹ́. Èmi ìyá aládùn kẹ́dẹ́ o. Ààbò olóde fẹ́ lójú. Ájìmọ́sídì mi ń kọ́. Ájì mọ́ sí mi ń kọ́. Bọ́lá Ayígóró o. Ọlá ìgboro. Ọkọ̀ Ìyábọ̀ pupa wa. Ọkọ̀ ìyàwó pupa. Bàbá Yẹ̀sùfù là ń kí. Bàbá Yẹ̀sùfù là ń kí. Àwòtọ́wọ́ bọ́lá o. Àwo tọwọ́ bọ̀lá. Ọlọ́run má ṣe. Ọlọ́mọ ṣe bàjẹ́ o. Ọlọ́mọ ṣe bàyí. Kọ́lọ̀ mọ́ ṣe bà wá jẹ́. Kọ́lọ̀ wọn mọ̀ fún wa ṣe lójoojúmọ́. A tún káàbọ̀ sórí ètò wa ètò yín ní Ṣọ́wọ́nyá lónìí o. A tún ti dé sórí ètò Ṣọ́wọ́nyá. Ṣọ́wọ́nyá rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Màmá wípé ẹwẹ̀ ẹnu Yorùbá ń tiwa. Àní ọ̀sẹ̀ yẹ tí ó doríkodò bí àdán àfẹ́lẹ́ ìtẹ́jẹ́ ọba tẹnu ẹ̀ jáde. A tún ti dé lónìí òní ọjọ́ Wednesday. Ọjọ́ 16 ẹ̀yẹ́sẹ̀. Ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2019. A tún ti fẹ́ mọ́ṣù eléyìí jẹ Ìwó Ọ̀nà wòrò pápá Ìwó Ọ̀nà. Mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ yẹ́sẹ̀. Mo dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta. Mo dé olóko ẹgboko lọ o. Mo dé olódò ẹgbodò lọ. Ẹ̀yin tẹ́ ń wa arimọ́yà ẹ̀yin tẹ́ ń wa mọ́tò. Ẹ mọ̀ wa mọ́tò yín. Oníṣẹ́ ọwọ́ ẹ mọ̀ ṣe. Gbogbo ẹ̀yin gbéyàgbéyà ẹ mọ̀ gbé. Ẹ̀yin tẹ́ ń wa Uber. Àrìnyè mo mà kójú òun rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Olúwa yóò ṣọ́ yín délé yẹ́sìkẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń wò wá tẹ̀ ń gbọ́ wa. Ẹ máa share rẹ̀. Ẹ máa sọ di watch party straight away. Ẹ máa like ẹ̀. Ẹ máa like ẹ̀. Ẹ máa wo nǹkan tó máa da íńtánẹ́ẹ̀tì láàmú. Ẹ máa ṣe. Tó máa da Facebook láàmú. Ẹ máa ṣe. Ṣọ́wọ́nyá lèé Dayọ̀ Agbọ́lá rédíò TV. Kọ́ládìsì ilẹ̀. Kọ́ládìsì ilẹ̀ o. Ọkọ̀ládìsì ilẹ̀. Kọ́ládìsì ilẹ̀ o. Ìyálé lórúkọ o. Ìyálé lórúkọ o. Ìyálé lórúkọ o. Ọlọ́sọ́dọ̀ ìyàwó. Ọlọ́sọ́dọ̀ ìyàwó. Ọkọ ló fa. Adébùkọ́lá Ọláolúwa. Ọlọ́jọ́ bí àná mo rí pé wọlé sórí ètò bó oníṣẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò. Adérelé Jẹ́gẹ́dẹ́ àwọn ti wá látilẹ̀ wá bó oníṣẹ́ wa ẹ kú àbọ̀ o. Bí n bá ṣe rí yín kọ̀ọ̀kan wọ́n mọ ṣáláńkátà sí yín mọ́ra ṣáláńgúdù wọ́n mọ ẹ káàbọ̀ sórí ètò. Yẹ́sìkẹ̀ tẹ́ ẹ bá wojú aago yín níbẹ̀ ń aago 2 kọjá ìṣẹ́jú 8 ni lọ́dọ̀ tiwa ń hàn yín. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà aago 7 kọjá ìṣẹ́jú 8. Ẹ̀yin tẹ́ wà ní sí Texas aago 1 kọjá ìṣẹ́jú 8 ni.
ẹ̀yin tí wọ́n UK bó o ní táìmù yín ń gbọ́ bá gbọ́n àdọ̀sẹ̀ méjì níbi táwa wà yìí náà wọ́n ó ṣéǹgì táìmù ó di wákàtí 6 sí Nàìjíríà Ṣọ́wọ́nyá lètò ètò Ṣọ́wọ́nyá ìyá Abọ́lódé fẹ́ lójú rèé o ìyá alálàkẹ́ alájà ìyá aládùkẹ́ Abọ́lódé fẹ́ lójú eléyìí náà pè ní ìyáálé ọ̀kan ẹja gbọ́. ibẹ̀ láàrin mọ̀lẹ́bí. bàbá ṣe pé tó wú o. ọba ṣe pé tó wú. bàbá ṣe pé tó wú. ọba ṣe pé tó wú. níbi owú jíjà gidi. níbi owú jíjà gidi. tọkùnrin ju. tọkùnrin tóbìnrin lọ. tọkùnrin tóbìnrin lọ. ìyàwó ni wọ́n ń kí. ìyàwó ni wọ́n ń kí. sẹ́yìn lọ́ fa gòbé wá. sẹ́yìn lọ fa gòbé wá. sẹ́yìn lọ fa gòbé wá. èmi yálà dùfẹ́ dé. èmi yálà dùkẹ́ dé. Abọ́lódé fẹ́ lójú. Abọ́lódé fẹ́ lójú o. Abọ́lódé fẹ́ lójú. olójó wú o ìyá rẹ̀ owó mọ́. olójó wú o ìyá rẹ̀ owó mọ́. a sọ̀rọ̀ nílò mọ́. àlọ́gbọ́n ní mọ́kírá. olójó wú o ìyá rẹ̀ owó mọ́. Olójó wú o ìyá rẹ̀ owó mọ́. ìyanu gidi. Olójó wú o ìyá rẹ̀ owó mọ́. A sọ̀rọ̀ nílò mọ́. Àlọ́gbọ́n ní mọ́kírá. Olójó wú o ìyá rẹ̀ owó mọ́. olójó wú bó ló ti jẹ́ ṣé ìyá rẹ̀ òwò mọ́ ni a sọ̀rọ̀ ní Baltimore àti rèé gbọ́ ní New York ó ti á jẹ́ Adébùkọ́lá Ọláolúwa wọ́n ní Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ẹ ṣe ètò ní Ṣọ́wọ́nyá wọ́n níbẹ̀ ni mo wà sẹ́kúṣẹ́ ẹ ṣeun àná àdúpẹ́ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kan báyìí ó mọ̀ tọ́dún mẹ́ta àwo PTA àwo bàbá ló ń ta Adéwálé Ọlọ́lá ọkọ̀ adémi ni mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lélẹ́yìí sẹ́ẹ̀ láti Dayọ̀ Agbọ́lá rédíò TV níbi téèbó ti kó ní iṣẹ́ wá tó dùn mọ̀ràn yín níbi téèbó ti ṣe sáǹdì ẹ̀ tó kọjá àbíkíáfù níbi tó ti ń clean bí ojú ọmọdé Oyèpílé Olúwaṣẹ́gun music OSM àbúrò mi kan báyìí a máa ta gìtá a máa ta piano a sì máa kọrin bẹ́ẹ̀ ló ń ṣe studio engineer ọkọjá àbíkíáfù OSM bó ni how you dey ẹ̀kú àwòtẹ́ ẹgbẹ́ kọjá lọ́sẹ̀ tó kọjá how live ẹ̀ka àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá rèé ẹgbà ẹjẹ́ wọ̀n. Ọ̀dà mi sọ mi ò tún ya lè mọ́ o. Ìyá àlè mi bú mi lábìdí pẹlẹbẹ. Orí mi sọ mi ò tún ya lè mọ́ o. àbí ńgbà tí wọn náà nídìí pẹlẹbẹ kí ló lè yàlè fún what can fà á ìyá àlè rẹ wá bú ọ ní onídìí pẹlẹbẹ dáńbúrẹ́bẹ sáré à. bọ̀dá onísìnà. bọ̀dá onísìnà ẹ̀yin la fẹ́ bá sọ̀rọ̀ mo lọ́rọ̀ kúnnú ìwé orin ìwé 10 naira olórí Adéníyì Adam múrẹ́yìn náà o ẹ kú àbọ̀. Wọ́n wá fẹjọ́ sùn mí. mo wá sọ fún bọ̀dá. Wọ́n wá sọ fún bọ̀dá. ìgbésì náà dá. Ìgbésì náà dá. ṣe bọ́ láya. Ṣé bọ́ láyà tiẹ̀ ń lè wò? Ṣé bọ́ láyà tiẹ̀ ń lè wò? ọmọ lọ ṣẹ́gi. Wọ́n lọ ṣẹ́gi àṣẹ kan o. Wọ́n lọ ṣẹ́gi àṣẹ kan. ọmọ lọ ṣẹ́gi. Wọ́n lọ ṣẹ́gi àṣẹ kan o. Wọ́n lọ ṣẹ́gi àṣẹ kan. mo tún gbére mi dé o. Mo tún gbé. ìyá aládùkẹ́ Abọ́lódé fẹ́ lójúlẹ̀ ń gbọ̀hún láti Dayọ̀ Agbọ́lá rédíò TV tó bá yẹ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni mọ̀ràn ilé tó wá máa ń dùn o látijọ́ Monday díjọ́ Friday tó sì Oyètúnjí bò ní bàbá wa ń kọ́ bàbá wa olùṣọ́ orí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ sórí ètò ẹ máa gbádùn ìyá aládùkẹ́ Abọ́lódé fẹ́ lójú ọkọjá bẹ́ẹ̀. aládùkẹ́ wa ni. Ọmọ ìyá aládùkẹ́ wa. Canada lè mí wẹ̀yẹn wa. Canada lè mí wèèyàn wa. Canada títì lálẹ́. Canada títì lálọ́. nílé èèyàn dàgó. Nílé ìyàgò. ẹ bá mi kólúwo. Ẹ bá mi kó lùwọ́. Túndé Kàdírì mi ń kọ́. Túndé Kàdírì mi ń kọ́. kí dókítà kọ́ gbọ́. Ẹ kí dókítà kọ́ gbọ́. ọlọ́run má ṣe. Ọlọ́mọ ṣe bàbá o. Ọlọ́mọ ṣe bàbá. bàbá Gani ìfúnpá ni. Bàbá Gani ìfúnpá. ewé ń jẹ́ ògùn ń jẹ́. Ewé ń jẹ́ òkú jẹ́ o. Bàbá aláwòye ọmọ. ẹ wò ó mọ ọlọ́kọjá bẹ́ẹ̀ mo ní Ṣọ́wọ́nyá lètò tí ẹ̀ ń gbọ́ lójoojúmọ́ Ṣọ́wọ́nyá lètò láti mórin tó pa kìkì wá
Ṣówónyá lètò tó yẹ pé ìkéde dùn bọ́bọ́bọ́. Ṣówónyá lètò tó yẹ pé àwọn ọ̀rọ̀ ṣítí ọ̀rọ̀ tí fúnni níyànjú lẹ́tọ́ a máa gbọ́ lójoojúmọ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ni o ẹ máa bá wa gbọ́ yé. àríyọ̀ àgẹ̀rí abíbàlì ilé làwà. ilé làwà ní kàró ilé làwà ní kàró ilé àjẹ́ àwa. ilé àjíyá wa mo kí wàá bì mí. ó kí wá bí mi ọmọ ọ̀kánlá ló jẹ́. ọmọ ọ̀kánlá ló jẹ́ ọmọ ọ̀rẹ́ mi ni. ọmọ ọ̀rẹ́ ọ̀gá wa. Mo rí P-Man Ọ̀yọ́ State Chapter mo rí bí a ṣe wọlé o ẹ kú àbọ̀. P-Man Ọ̀yọ́ State Chapter bó o níṣẹ́ wà. Àwọn Professional Musician Association of Nigeria títọ̀ Ọ̀yọ́ State mo rí tán wọlé ṣàfihàn lẹ́wà ẹ kú àbọ̀. ó tún gbére mi dé èmi ìyá aládùn kẹ́dẹ́. èmi alájú kẹ́dẹ́ o àbò lóde fẹ́ ẹgbẹ́ mọ́nù pátá. ẹgbẹ́ mọ́nù pátá kí sàlísì kò mí. ó kí sálís kò mú wa ẹ bá mi káràn sí. ẹgbẹ́ ẹ bá mi káràn sí Mo kí gbogbo èèyàn wa tẹ̀ ń wọlé lọ́mọdé lágbà. Mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin. Àtọyún inú o àtàsẹ́ ẹ̀dí. Gbogbo yín mo kí òróró kokoyé chinko akátá èyí gbogbo yín mo kí pọ̀ lẹ́ẹ̀kan náà. Mi ò lólódì láàrin ẹnìkankan àti fífiyó àtàwọn olójú fítífítí gbogbo yín mo kí. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣówónyá rèé. pẹ̀lú bàbá àrẹ̀sẹ̀ olúwa. ẹ bá kọ́lá lọ mí o. ẹ bá ń kọ́lá lọ mí ẹ bá kọ́lá lọ mí. ẹ bá ń kọ́lá lọ mí lárẹ̀jì ọ̀fà làwọn wà o. lọ́rẹ̀ ìjọba làwọn wà o ọlọ́mọ ṣe. ọlọ́mọ ṣe bà wá jẹ́ ọ̀rẹ́ má jẹ yàgbẹ́ kú o. ọlọ́mọ ṣe bà wá jẹ́ èmi ìyá aládùn kẹ́dẹ́. èmi alájú kẹ́dẹ́ o àbò lóde fẹ́ lójú iná yìí gọ́ọ̀tì mi ń kọ́. iná yúgọ̀ tì mí ń kọ́ iná yìí gọ́ọ̀tì mi ń kọ́. iná yúgọ̀ tì mí ń kọ́ iná yìí gọ́ọ̀tì mi pẹ́ pẹ́ iná dáadáa. yúgọ̀ tì mí ń kọ́ ó ní sítámì nínú. ó ní sítámì nínú ó ní sítámì nínú. ó ní sítámì nínú ẹ bá ti dóko eré o. ẹ bá ti dópe yín iléeṣẹ́ rẹ. iléeṣẹ́ rẹ̀ ò ní jó iléeṣẹ́ rẹ̀ ò ní jó bàbá ṣẹ́gun. bàbá ṣẹ́gun làwa kì í o. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ni lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agbọ́lá rédíò TV lẹ́ò tí màmá jẹ̀gbáládùn ètò. Òótọ́ ni bẹ́ẹ̀ náà lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV láti máa jẹ̀gbádùn ẹ̀. Ṣówónyá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó bá di nírọ̀lẹ́ ọ̀la ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ pàdé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lórí ètò wa ètò yìí ní àyọkà yẹ́sẹ̀ tuntun la tún gbédé ó lálẹ́ wù bèlè. ẹ bá ń tọ́jú àkànṣe ẹ bá ń kí gògò bírú. ẹ bá ń kí gògò bí ẹ bá ń kí gògò bí rí ọmọ sẹ́ni. ọmọ ṣe ni bàbá dúdú ọmọ ṣe ni bàbá dúdú èmi ìyá aládùn kẹ́dẹ́. èmi alájú kẹ́dẹ́ àbò lóde fẹ́ lójú ẹ ṣe fàájì lálẹ́. ẹsẹ̀ fàájì Wọ́n ní ẹ jẹ́ ṣe fàájì lálẹ́ ẹ wo ó tiẹ̀ tó jò tó bẹ̀rẹ̀ sí ní dàálẹ̀ yìí ẹ wá ṣe fàájì ẹ jẹ́ ṣe fàájì wọ́n mọ ṣàtìlẹ́sìn fún yín
ọkọ̀ jáde kíábù ọ̀ ń lọlẹ̀ kórì pàṣẹ yàrá ẹ̀mí ní sùúrù ń bọ̀ náà wọ́n èdè ẹ̀mí ní sùúrù. Àjì sí bọ́ọ̀tù gangan. Ìrìn ajá ni. Ilé-iṣẹ́ rẹ̀ ò ní jò. Mo wà níbàdàn gangan. Olúyọ̀lé nù. Ọ̀pẹ̀rẹ̀ lèmi wà o. Ilé ìtura tó gbáfẹ́. Ìgbádùn bẹ̀ níbẹ̀ dáadáa. ìyá abọ́lódé fẹ́ lójú ti wá ń polówó ọjà ìyá ò tiẹ̀ wá gbìyànjú kánná àwọn sanwó kéde ó sì á jẹ́ Bàbá Sunday lọ́jẹ́. Ilé-iṣẹ́ rẹ̀. Olóró. Èkó lèmi wà gangan. Mo ti wọ̀lú Èkó. ìyá tún ti gbàlú èkó lọ ìyá kú ọ̀nbàdàn ó gbè kó lọ. ẹ wo à ń bọ̀ lórí ètò lórí abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ à ń bọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ tá a tún mú bọ̀ lónìí ọ̀rọ̀ kékeré náà ni ṣùgbọ́n ó wúlò fún gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà a sì ń bọ̀ lórí rẹ̀ náà ẹ̀já gbádùn orin náà ń bọ̀. Mo kí Musiliu mi. Mo kí Musiliu mi. Ọmọ Haruna Sọlá wa. Ẹnu làwa ń tà káyé. Ẹnu làwa ń tà jẹun. Mo kí Musiliu mi. Ọmọ Haruna Sọlá wa. ìyá tún bá dórí pé ó kí Musiliu ọmọ Haruna Ṣọlá tẹ́ ẹ bá rántí Musiliu Haruna Ṣọlá tó kọ yóyò sóyòyò ńgbà wọn ẹ̀yin a máa wo orin wá sórí ètò wa ẹ máa fún gbádùn yín náà ní ẹ mọ̀ ẹ̀yin bóyá jẹ́ náà nù. Lè yẹ ká dà. Afẹ́rẹ́ mọ́ ká. Ọfẹ́ra mọ́tò. Ìkọ́lé àkọ́gbé. Kọ́tàkọ́tà o. Kò lè yẹ ká dára wa. Ọ̀gbọ́n. Kí ni owó lédè wá? Ọmọ ní owó lédè jọ̀wọ́. Bá a bá lọ mọ́ kà ó. Kò lè yẹ ká dára wa. Kò lè yẹ ká dà. Ẹlẹ́nu mẹ́fà o. Onílé mi lọ́dẹ̀dẹ̀ ọkọ. Onílé mi lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ọba lé mi lọ́dẹ̀dẹ̀ ọkọ. Olè lé mi lọ́dọ̀ ọmọ. Ẹlẹ́nu mẹ́fà. Olè lé mi lọ́dẹ̀dẹ̀ ọmọ. Ẹlẹ́nu mẹ́. Kíyà àgbákò. Asọkọ̀ mọ́yà. Agbọ́kọ̀ sẹ́yìn. Aláwà mọ́yà o. gbogbo yín lẹ mọ̀ pé ìyá yìí lẹ́nu ìyá gan lẹ́nu fúnra rẹ̀ ìyá abọ́lódé fẹ́ lójú ọ lẹ́nu fúnra rẹ̀ Sírẹ́sì lọ́jà o. orí adé Samuel mórí yín o ẹ kú àbọ̀ Ruth ọlẹ́dẹ̀ adéjùmọ̀ mórẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé wọ́n ní sọ́wọ́ yá lẹ́tọ̀ bàbá wa Emmanuel Akérèdọ́lù alága mórí yín o ẹ kú àbọ̀sà ṣáàfíà lẹ́wà. Ọlọ́run là á bẹ̀ o. Ọlọ́run là á bẹ̀. Èpo tìléwó. Èlùbọ́ fòókè o. N ò tí ì gbọ́. Sọ́mọ́ tí ò ṣe é rà. Ọlọ́run lọ̀rọ̀ kan. Sátìrà mọ́ni. Lè yẹ ká dára wa. Lè yẹ ká dára wa. Mo fẹ́ lọ sámúlé o. Mo fẹ́ lọ sámúlé. ìyá ti rìn lọ Èkó ìyá rìn lọ Ìbàdàn Ilé sọ̀lọ́. abúlé nìyá tún kọrí sí báyìí ẹ wo orí ètò Ṣọ́wọ́nyá náà la wà orí ètò Ṣọ́wọ́nyá náà la wà ìtìsí Ṣọ́wọ́nyá ètò yìí yẹ́sìkẹ́ orí ètò Ṣọ́wọ́nyá la wà. Ẹlẹ́gbẹ̀ lẹ́yìn rẹ̀. Mo fẹ́ lọ sí Sàárẹ̀. Ìlú onílù mi ni. Abudulayi Buba.
ẹ̀bùn mi máa lànà fún mi ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pave way for me. ẹ̀bùn mi máa lànà fún mi ẹ̀bùn mi máa lànà fún mi. orin lẹ̀bùn mi eléré ni mí adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni ẹ̀bùn mi máa lànà fún mi. ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bàbá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé monday àti ọjọ́ ẹtì friday ní Dayo Agboola radio tv time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayo Agboola radio tv agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ monday àtọjọ́ friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó já wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting lomi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. ẹ̀bùn mi máa lànà fún mi ẹ̀bùn mi máa lànà fún mi. bẹ́ẹ̀ ni ẹ̀bùn mi my gift ètò àgbọ̀fikọ́gbọ́n ètò tó yẹ pé ọkọjá bìkíáfù monday and friday ni o láago 5 lórí ẹ̀rọ wa yẹ́sìkẹ̀ bóyá ìwọ náà jó lóṣèré àbó òjó níṣẹ́ ọwọ́ àbó òjẹ́ akéwì àbó òjẹ́ kọrinkọrin àbó ohunkóhun tó bá lè ṣe tó mọ̀ pẹ́pọ̀ olúwa ni máa bọ̀ níjọ́ friday àtijọ́ monday máa bọ̀ wá jẹ́ káwọn èèyàn ó mọ ohun táwọn ṣe lọ́dọ̀ wa ń bí ní Dayo Agboola rédíò tv eléyìí tá à ń gbọ́ yìí Délé Thomas ni mo ráwọn èèyàn wa wọ́n wọlé Ayọ̀túndé Ayọ̀dìran àwò Adéwálé Ọlọ́lá mo rí yín ẹ̀kú àbọ̀ bàbá wa Akérèdọ́lù Emmanuel wọ́n ní ẹ̀kú ètò ṣọwọ́ ń yá bá mi ọwọ́ ń yá ẹsẹ̀ ń yá pẹ̀lú. Délé Thomas rèé alóyin lóhùn àfúsí Texas ó jìgìjìgì master ó já pòràpòrà ó já pòròpòrò ó já kìrìkìrì àwo tuntun rèé. ṣe wọ́ndà bàbá lókè ló ń bá mi ṣe olúwa ló ń ṣe wọ́ndà o bàbá lókè ló ń bá mi ṣe ilẹ̀ ti sọ́sẹ́ o. olúwa ló ń ṣe wọ́ndà bàbá ló ń ṣèyanu nínú ayé ẹ̀yin tẹ̀ ń wò mí nínú ayé gbogbo wa olúwa ọba ló ń ṣe wọ́ndà. Délé Thomas tuntun rèé àwọn eléyìí ṣẹ̀ṣẹ̀ ń jáde ó ń gbóná fẹlifẹli ṣàràràràràràrà. èmi àbàtà káfíńrà tún pa. yẹ́sìkẹ́. mo wá dẹni àjítọ̀nà wò. ó dé olúwa ló ṣèjọ́. ààrẹ ṣàánú ayé mi. ó ṣàánú ayé tèmi gan-an àtàwọn olólùfẹ́ mi àti gbogbo àwọn tó ń wò wá yẹ́sìkẹ́. tó bá ṣe pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé sórí ètò ni ẹ máa share ẹ ẹ máa like ẹ máa ṣe watch party ẹ jẹ́ káwọn èèyàn yín ó rí pé Dayo Agboola rédíò tv ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbódì ìjìkìtì ọ̀kan ṣoṣo nìràwọ̀ yẹ́sìkẹ́ ọ̀kan ṣoṣo lòṣùpá yẹ́sìkẹ́ ìràwọ̀ ló pé gbèjè yẹ́sìkẹ́. wọ́n fẹ́ mọ̀ ṣe ẹyẹ mi. wọ́n fẹ́ mọ̀ ṣe ẹyẹ. wọ́n lé mi orí mi bá. ó ní wọ́n lé òun àbá. mo gbẹ ìkùlé yọ sí wọn. ó tún gbẹ ìkùlé. bàbá lókè ló ń yẹ mí sí. nígbà téèyàn bá jẹ́ Délé Thomas ẹ mọ̀ pé ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀. ló ṣe wọ́ndà fún mi o. Bruce Ọládé Adéjùmọ̀ mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ sórí ètò ṣé àfíà lẹ́wọ̀ àbó oníṣẹ́ sàdédà. mo ní tó bá dijọ́ sátidé ẹ pàdé Ìbíyẹmí Òrówọlé láago 8 àárọ̀ lórí ètò òwúrọ̀ láwà. mo ní ètò gbígbóná kan ń bọ̀ fẹ́lifẹ́lifẹ́lifẹ́li mo sì fẹ́ sọ fún yín ni máyọ̀kún lókè ètò náà bẹ́ẹ̀ láti máa sọ fún yín gbogbo àwọn nǹkan tó ń pani lẹ́rìn tó yẹ pé ìwọ tínú rẹ bá bàjẹ́ tó bá ti wò báyìí inú rẹ ọmọ dùn ni
yóò máa fi kún ayọ̀ rẹ ni ẹ tí ò láyọ̀ tẹ́lẹ̀ yóò láyọ̀ ẹ tó láyọ̀ tẹ́lẹ̀ yóò fi kún ayọ̀ rẹ̀ máyọ̀kún ni ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó gbóná lọ́wọ́lọ́wọ́ ń bọ̀. ìjáde ìwọlé mi o bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ mo dúpẹ́ oore ọ̀rọ̀ mi ò mẹ́kún dání kò ṣe o bàbá ọmọ aráyé ò rí mi mú ẹ ṣé o bàbá ọkọ ọba àdá ọba kò ṣá mi lẹ́sẹ̀ o. Roots Ọlẹ́dí Adéjùmọ̀ ẹ̀mọ̀ ṣe wọ́n ní well done and thanks for yesterday sir the Lord we honour and celebrate you in Jesus name amen àmì yàfùyàfù mo rí yín o dínóbù ọ̀gá olórin òyìnbó olórin bọ́sẹ̀ ń kọrin náà tẹ piano mo rí yín ẹ kú àbọ̀ bàbá pẹ̀rọ̀ sáyé mi mo rí yín o wọ́n ní hello. ẹ gbádùn Délé Thomas sí Òkìbóbó ṣàrà. bàbá ti ṣàánú mi. ọmọ rẹ̀ kò ṣẹlẹ̀ ò láyé mi ó ṣeun ṣeun. èrò ọ̀tá ni kí n ti bẹ̀rù mi kí n sáwọ́gbọ́ kàkà kí n sáwọ́gbọ́ ẹkún ló pẹ̀lú ọ̀tá kan bàbá ti ṣàánú mi. ọmọ rẹ̀ kò ṣẹlẹ̀ ò láyé mi ó ṣeun ṣeun. tó bá ṣe pé gbà àkọ́kọ́ rèé tẹ̀yìn ń wò wá tó bá ṣe pé gbà àkọ́kọ́ rèé tẹ̀yìn ń gbọ́ wá oríṣiríṣi ọ̀nà tẹ́tí lè gbọ́ wá rèé o ẹ kọ́kọ́ lọ sórí Facebook ẹ search fún Sammy Dayo Agboola tàbí tó bá lè jù ẹ̀yẹn tẹ́pù Dayo Agboola bẹ́ẹ̀ yóò ti gbé gbogbo Agboola tó wà nílẹ̀ jáde wá Sammy Dayo Agboola tẹ́ ẹ bá ti wọ̀ ọ́ ẹ bá bá wa lórí ètò yìí ní gbọ̀ngàn tẹ́ ẹ bá kú bẹ́ẹ̀ ẹ lọ Dayo Agbo Media Diamond kò pé méjì irú ẹ̀ lórí ẹ̀ náà ẹ yẹ kí ẹ̀ ẹ tún wá lọ kẹ́ ẹ lọ́wọ́ Dayo Agboola rédíò TV o ẹ máa bá wa ń bẹ̀ ìkẹrin bí irú ẹ̀ náà ni bàbá ló ń ta ẹ̀yẹn ẹ̀kọ́ bàbá ẹ mọ̀ spẹ́lì bàbá ẹ̀kọ́ bẹ̀ bàbá ẹ wá ta ló ń ta sí ẹ máa bá wa ń bẹ̀ tó bá jọ rí Instagram ẹ wo Sammy Agboola so simple tàbí kẹ́ ẹ wo ló ń ta bàbá ẹ dàbí lè wo Dayo Agbo 2017 orí YouTube wà yìí o ẹ̀yẹn kàn táàpù Dayo Agboola kẹ́ ẹ tó fi TV sí yóò ti gbé jáde yóò ti kó gbogbo ẹ̀ jáde Dayo Agboola TV yẹ́sìkẹ̀ ìbẹ̀ǹbẹ̀ lórí YouTube ní tẹ́ bá ti táàpù ẹ̀ síbẹ̀ yóò jáde orí rédíò àpò wa tá a ní ẹ̀yẹn lọ sí Google Play Store ẹ̀yẹn táàpù Dayo Agboola rédíò yóò jáde ẹ̀ download rédíò àpò wa kẹ́ ẹ máa gbọ́ wa 24 hours tẹ́ bá fẹ́ yẹ paríparí ẹ̀ fẹ́ fọ́kẹ́ lẹ́yìn ẹ̀yẹn lọ sórí Google níbikíbi bójórí Chrome lẹ́lọ ni bójórí Firefox lẹ́lọ ni bójórí Internet Explorer lẹ́lọ ni ẹ̀yẹn ṣáà táàpù Dayo Agboola bẹ́ẹ̀ yóò wọ jáde gbogbo ń tẹ́ fẹ́ mọ̀ nípa rédíò station wa nípa tẹlifíṣàn station wa nípa àwọn iṣẹ́ tá à ń ṣe gbogbo ẹ̀ lẹ́ máa rí bẹ́ẹ̀ yẹ́sìkẹ́ Akin Ọ̀ṣun Táíwò mo rí yín o ẹ kú àbọ̀ Maria Omidíyà Ọ̀jájú ni ìyá mi ṣe mo kí yín o dínóbù wọn ní baba ló ń ta ìwà blẹ̀sà ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ thank God Délé Thomas gbóhùn sókè ń bọ̀. Jésù pa mí lẹ́rìn mo rí. ṣẹ́gun ní ohun tá a mọ̀ láàmọ̀ ọ̀rẹ́ mi ń kọrin òun lẹ́ ń gbọ́ yìí yẹ́sìkẹ́ Délé Thomas rèé alóyin lóhùn sí Texas gbóhùn sókè. wá pa mí lẹ́rìn mo rí. Jésù pa mí lẹ́rìn mo rí. Ẹ̀mí mímọ́ pa mí lẹ́rìn mo rí. Jésù pa mí lẹ́rìn mo rí. Olúwa pa mí lẹ́rìn mo rí. Jésù pa mí lẹ́rìn mo rí. Ó yẹ bá mi yọ̀ wẹ́lẹ́. gbogbo yín pátá ẹ kú ìyànjú 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 adéyànjú wa ládé àmì ọlọ́run adéyànjú wa ládé o ọlọ́run adéyànjú wa ládé o adéyànjú wa ládé o. bẹ́ẹ̀nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ irú wọn là á kí pọ́ kú ìyànjú nítorí ọwọ́ alápọn la ó mú sanra òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan ọlọ́run ọba ni kó déyànjú wa ládé ní gbogbo ọjọ́ àlàmísì Thursday ní agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìbíyẹmí ọmọ òró wọlé AIJ lórí ètò yín ètò wa ẹ kú ìyànjú èyí tí gbogbo ayé ń gbóríyìn fún
lórí Dayọ̀ Agboola rédíò TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run adéyanjú wa ládé o adéyanjú wa ládé o. tó bá dijọ́ Thursday ní ọ̀la Thursday ọ̀la ẹ pàdé wa lórí ètò wa ètò yìí ní ẹ kú ìyànjú o ẹ kú ìyànjú pẹ̀lú ìbíyẹmí òrówọlé adébọ́lá ayílẹ̀ká adémúyíwá mórí ní o ẹ kú àbọ̀ sórí ètò bó o ní iṣẹ́ wa bàbá ló ta yín náà rèé o mà wípé èmi lọmọ tátì sí kòtò tó tirẹ̀ jáde ọmọ ayé burúkú yẹn rere ọmọ ayé kàtẹ́tẹsẹ̀ mọ́rìn kò ṣeé rí kò ṣeé fẹ́ kù yẹ́sìkẹ́ ẹni mọ́ òkó owó ẹ̀ tí òkó kiri ẹni kò mọ́ ó lọ́njúwe ara ẹ̀ tí ò mọ́ bó o ní ọlábọ̀dé kọ́ọ̀dì mo rẹ́yìn náà o adéwálé ọlọ́lá àwo bàbá ló ń ta àwo PTA ó ní ó ta lẹ́nu ó ta ó ta lẹ́nu délé thomas lẹ́ ń gbọ́ yìí ó kọjá bẹ́ẹ̀. mayi baba mapolongo polongo ẹ̀ náà mapolongo makọrìsì mayi baba bàbá mi ẹ ṣeun o bàbá mi ẹ ṣeun o. bàbá tèmi gan ẹ ṣeun olódùmarè ẹ ṣeun ọba èdùmarè tó ń ṣaráyé láàánú olúwọba tó ń jẹ́ èmi ni ọba tó gbani atólani atópani atótúnìṣe aṣẹ́ṣoríire fún ni ọba tó jọba kárí ayé gbogbo yéésì kẹlẹ̀bẹ̀ ọba tó ti mọ̀nà débi tẹ́tí kò mọ̀ rí kábíyèsí ọba tó gbé kún ó lẹ̀ sìn ọba tó dá mi sí mo fi ń mí ó fi mi lójú mo fi ń rìnà ó fi mi nímú mo fi ń mú mo fi ń jẹun mo fẹ́ ló jẹun mo fi gbẹ jẹun mo fẹsẹ̀ mi rìn mo fọwọ́ ṣiṣẹ́ ọba tó dá sí tó fún mi láyè kábíyèsí ẹ ṣeun o yẹ́sìkẹ̀ bàbá mi délé tọmọ sí kí n ẹgbọ́n. lójú ọ̀tá lójú aró ní pín ọ̀tá ti rò pé ó ti tán ẹ̀mí mímọ́ sọ mí di tẹlifíṣàn wọ́n rí mi wò bí ìran mo dẹni ayé ń fẹ́ mo wá dẹni èèyàn ń fẹ́ mo tún wá fò lókè yẹyẹ wọn ò lè rí mi mú. ó ṣe mí láàánú wà lẹ́tà láàánú ó polongo ẹ̀ ọba tó ṣe mí láàánú kí ló wá ló ṣe kí ní polongo ẹ̀ yẹ́sìkẹ̀ ibo ròbò sétèrè kàyándà rúbò só ẹ̀mí sọ mí lẹ̀ mọ́ ń bọ̀. ó ní bàbá àgbà arúgbó ọjọ́ o. àlùjọ tó kí bábà rèé látẹnudélé támọ̀sì ókì. ràyà sharif mọ́lẹ́yìn náà ẹ kú àbọ̀ ló. torí ìwọ ni ọlá kan ṣiṣẹ́. we go dey hail your name day by day all the way. we go dey hail your name day by day all the way. àmọ́ èlì ẹ̀ náà ni ẹ̀jẹ̀ wọ yàrá àkéde lóde kò sí. gbogbo yín pátá ẹ kú ìyànjú adéyanjú wa ládé àmì ọlọ́run adéyanjú wa ládé o. ọlọ́run adéyanjú wa ládé o
Adéyanjú aládé o. bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ irú wọn là á kí pọ́kú ìyànjú nítorí ọwọ́ alápọn la ó mú sanra òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan ọlọ́run ọba ni kó déyànjú wa ládé ní gbogbo ọjọ́ àlàmísì Thursday ní agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìbíyẹmí ọmọ òró wọlé AIJ lórí ètò yín ètò wa ẹ kú ìyànjú èyí tí gbogbo ayé ń gbóríyìn fún lórí Dayọ̀ Agboola rédíò TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. ọlọ́run Adéyanjú aládé o. Adéyanjú aládé o. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 60858. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboolaadetayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. bó ṣe jẹ́ gan náà lẹ́gbọ́n ẹ Babalonta, that's the ultimate in audio production. ẹ fẹ́ ṣe fídíò ni tó máa clean ẹ̀yin náà rélè tó ń jáde lórí tẹlifíṣàn wa ẹ̀rí kó yàtọ̀ ẹ pè wá ẹ fẹ́ fọ́tò ní tó yẹ pé wọ́n ní géètì yín dànù tó yẹ pé wọ́n tún lè bá yín hàdì kan mọ́ ẹ̀yin ẹ pè wá díje lẹ́fẹ́ ni tẹ́ máa gbórin àwọn orin tó kọjá bìkẹ́fù ẹ pè wá bóyá live band lẹ́fẹ́ àgbẹ̀yìn bẹ́ẹ̀ o ẹ pè wá bóyá MC lẹ́dẹ̀fẹ́ tó máa jẹ́ kí ètò yín kó dùn mọ́ran ìmọ̀ràn yín ẹ pè wá Babalonta Production fẹ́ ṣe ábọ̀mù ni ẹ fẹ́ ṣe CD ni ẹ fẹ́ ṣe jíngù ni àyè wà iléeṣẹ́ wa wà ńbẹ̀ studio wà ńbẹ̀ tó yẹ pé àwọn qualified engineer àwọn náà máa handle ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni a tún ti padà sórí ètò Délé Thomas náà ilé tẹ́ ń gbọ́ yìí ẹ jẹ́ sáré wo abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ torí pé àwọn ètò míì fẹ́ wọlé yẹ́sìkẹ́. mo dọ̀wẹ́ o gbèsòdìwẹ́ mo dọ̀wẹ́ o mari mama yẹn. na who say you no fit make am o ṣe dem be God. ta ló sọ pé ò lè méèkì ẹ̀ ṣáwọn lè yàn ni ṣáwọn lọ́lọ́run ni Ọlọ́run nìkan lọ́ba tó lè ṣe é mo ní natural disaster ò bá wa jà lórílẹ̀‐èdè Nàìjíríà human disaster ló ń bá wa jà lórílẹ̀‐èdè Nàìjíríà yẹ́sìkẹ́ yes Colombia. owó adé olúwa ti bless my hustle kí n máa rìn kí n máa yan. mo dọ̀wẹ́ o gbèsòdìwẹ́ mo dọ̀wẹ́ o mari mama yẹn. ẹ̀mí mímọ́ bless my hustle kí n máa rìn kí n máa yan. mo dọ̀wẹ́ o gbèsòdìwẹ́ mo dọ̀wẹ́ o mari mama. bóyá play on the beat jẹ́ ká ṣọpẹ́ orin ọpẹ́ jẹ́ ká jọpẹ́. alóyin lóhùn náà lẹ́ ń gbọ́ yẹn eléyìí pop ní ọkọjà bìkẹ́fù ẹ gbọ́. Délé Thomas ló ń ṣeré alóyin lòun ká ṣeré ló mọ
sorrow for me. Ká jọjú. Olúwa ti double the blessing o. Thank you, Baba. ẹ wò ó mo ní kí ló mú nàìjíríà tá a fi wà lẹ́yìn tí nàìjíríà lọ síwájú bó ṣe lọ láyé ìgbà tán bírú àwa yìí. lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀ o níbi tán pè ní pan Peugeot automobile Nigeria pan níbi tán ti ṣe mọ́tò pojó. bàbá wa ọláwọyìn akíntẹ̀lú rẹ̀ mo rí yín o aláṣẹ àti olùdarí KOS Sport Cafe nìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti dé KOS Sport Cafe ẹ̀ tí ì débì kan 4869 ló wà o ó wà ní Glendale Road Buwi yẹ́sìkẹ́ mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò. mo ní láyé ìgbà ohun nàìjíríà a níbi tán pè ní pan Peugeot automobile of Nigeria yẹ́sìkẹ́ wọ́n pè ń pàánù gbà wọn kí ló dé wọ́n jẹ́rùn kí wá ló ṣẹlẹ̀ sí aláàfẹ́yìn mọ́. aníbínánílé Volkswagen of Nigeria àwọn iléeṣẹ́ tó jẹ́ kí Nàìjíríà ó mọ̀ tẹ̀síwájú ń gbà wọn rèé. àní Dunlop Nigeria Limited yẹ́sìkẹ́ bẹ́ẹ̀ ni àní Michelin Nigeria Limited àní Bata àní Leonard àní Nigeria Airways àní Steel Rolling Mill tó ń bẹ lọ́ṣogbo Steel Rolling Mill náà ń bẹ lájà òkúta o àní Arewa Textile Mill àní Berek Battery àní Anamco àní General Motors àní Kingsway àní Leventis mo tẹ̀ mọ́ rántí táwọn àlọ́mọ́ ń yọ lift wọn kù gbà wọn àní Bojosin àní IBM àní ICC àní Rangers àní gbogbo ẹ wò ó tí bá ní mọ̀ ká lọ àníkò lórí ètò lónìí torí pé àwọn tó fẹ́ wọlé sórí ètò wọ́n ti ń yín mi lé ìkànnà lọ́ọ̀kan ẹ jẹ́ foríjì lé sọmọ sí ẹ jẹ́ àfihàn ẹ̀ ọ́ ẹ wo ojú tẹ̀fí wò mí yẹn ò ní fọ́ o etí tẹ̀fí ń gbọ́ mi ò ní di àwọn aláàmọ̀ wà yìí lẹ́ máa bá ire ayọ̀ Délé Thomas ó yá gbọ́n sókè yẹn kẹ́. Ó yá ká tún gbà ó tún ti yá ká mú jójó kí a mọ́ sá wérewére. Délé Thomas ilé orin tó ta lẹ́nu márùn orin táwọn lọ́gbọ́n bèbí ń jó. Délé ti dé alóyin lòun ló ń bọ̀. Wájú. Òde kólókó máa lè roko.